rẹ ilé kó rẹ́dẹ́rẹ́dẹ́ lótùtù lójú ìjọ òní ti dẹ́rù rẹ̀ kẹ́yìn. báwo bá tiẹ̀ pè mí gan rẹ̀ sẹ́yìn yín wá torí ọ̀ ìpèyàn sí nǹkan iláyè rẹ̀ ṣáwọn adé ọjọ́ kàrà jẹ́ ń wò ó. ṣíṣe àláìkẹ́ ṣó fàn ó dé gbẹ́ ó lè sọ́kù ọ̀ ló jẹ́ àkàrà yìí àwọn ọlọ́kà YouTube ni kí ṣe bọ́sítọ̀ ló ti kà ó dùn ní torí ìtú àṣìrẹ́ ǹjẹ́ àkàrà yìí kì í ṣe tilẹ̀ tòkè òkun ni lẹ́kọ̀ọ́ mọ̀ ní ti bu gàrí bọ̀ àbí kí wọ́n wọ́n búrẹ́dì wọ́n wọ̀ ní gàrí ń bọ̀. àkàrà ó gùn jù. What? Afusa, aago mẹ́ta òru òní ni o. Aago mẹ́ta. Tẹ́sàkù. Tẹ́sàkù. Aago mẹ́ta òru òní ni ṣá. 3 a.m. Bí kíni? Aago mẹ́ta òru òní ni o. Aago mẹ́ta òru òní ni o. She's what? No be juju be that. Mo dára. Ìgbà tó tẹ̀lé jẹ́ padà pa ní ẹgbàá mi ará àdúgbò. Rẹ̀sẹ́ẹ̀lì ilé wá o. Wá gbàkàrà rẹ o. Ìfúnni ẹgbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ ní. Rẹ̀sẹ́ẹ̀lì wá gbàkàrà rẹ ilé wá o. Afusa. Jésù! Rẹ̀sẹ́ẹ̀lì kí o ṣe tòkè. Ìwọ gángan nu. Ìrísí àkàrà jẹ́ lọ́sàn-án gan díẹ̀ ẹgbàá mi o. Ó dìgbà nu. Thank you for watching that beautiful video. But please don't go without you subscribing to my YouTube channel, Afusa Comedy. Let's pass to another dimension. Please subscribe by clicking the red button below and you will see a bell beside it. Just click it. In case we upload a new video, so you'll be able to see it, share, like, comment, subscribe. Thanks so much to subscribe to Afusa Comedy YouTube channel.